lànà rẹ̀ tó fíìmù tún gbé kàndẹ́ ó ní kábí kọ́mọ ni o. sọ́bí sọ́rẹ́ sọ́rẹ́ sọ́bí ó ga ọ́ ibi tirẹ̀ làdáyà ẹ̀ yọ kí bí má ṣe yà lọ́dọ̀ wa amúwáyàn mọ́wẹ́dá ní ti ẹ̀dá káyọ̀ oníkálukú pẹ̀lú tiẹ̀ ní iṣẹ́ kìjẹ́rẹ́ ṣá o ọ̀gá o. àyànmọ́ ẹ̀dá ní tẹ̀dá lẹ́yìn ní ti ẹ̀dá kìrọ̀. ire máa ń bẹ nínú ibi ibi máa ń bẹ nínú ire. àmọ́ kí n má ní sọ̀rọ̀ tága jẹ́ mímí lọ àmì ọ̀ ẹ̀yìn màmá ga o. ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n olùmọ̀ràn ni yóò ṣòro olùmọ̀ràn o àwọn ara wọn ní ń ṣẹ̀ra wọn ọ̀rọ̀. a ti fẹ́ wúre fún ọ báyìí o ìre tọdún àmọ́ ọ lórí. àṣẹ. ó ti wá lọ́dún ìwà tó wá lẹ́ẹ̀mí. àṣẹ. wàá gbélé ayé wàá lọ́kọ ẹ̀dá ẹ̀. àṣẹ. ọdún tó ń bọ̀ wàá ti finú ṣoyún. àṣẹ. wàá ti fẹ̀yìn gbọ́mọ pọ̀. àṣẹ. ire ayé àtú ọ lọ́wọ́. àṣẹ. wàá rájé jẹun. àṣẹ. ọmọ tó bá fowó ṣe ló máa fi ṣe o. àṣẹ. ajé ayálé àjòkó síbẹ̀. àṣẹ. ìyá fún ọ. àṣẹ. ní ìwòye ọdún tó bọ̀ àtúwájú àwáyọ̀. àṣẹ. ẹ̀yin tẹ́ ẹ wá bá aṣọdún ọdún yìí aṣọdún mọ́dún. àṣẹ. kàṣọrò mórò. àṣẹ. gbogbo tẹ́ ẹ ń fẹ́ elédùn àṣẹ fún yín o. àṣẹ. ẹ ti wá tọdún ẹ tún wá tẹ̀ mí. àṣẹ. ní pọdún jẹ. àṣẹ. aṣọdún mọ́dún. àṣẹ. aṣọrò mórò. àṣẹ. ó ti rí bẹ́ẹ̀. àṣẹ. báyìí gbogbo yín ẹ ti mọ̀ lọ́dọọdún bá ti máa ṣe pé ẹni bá ti wá aṣọdún á ti ṣe ètò jíjẹ ètò mímu ẹ wá gbẹrù ọwọ́ yín sílẹ̀ tó bá ti yá báyìí á pàdé nígbà tí níbi tí jíjẹ àti mímu wà. ẹ ká ní ògùdọ̀ ọlá ọ̀ká dúró ká jẹun. ọyá fẹ́rí fẹ́rí ẹ. Látúndé. So, Látúndé, nǹkan tó fẹ́ ṣe nílé rèé. Tó fi lónìí lè bá mi lọ síbi ọdún mi lánàá. You done this to me on my day. I can explain. Èmi ń ṣe ọdún lọ́wọ́. Ìwọ ń ṣe rádaràda pẹ̀lú obìnrin mi níbí. I can explain, Garu. Despite all my love for you.
Mo lérò kó ti yí padà kúrò ní ìwà pálapàla yìí ni. It's a mistake. I can explain. Látúndé, ṣé orí ọmọbìnrin tó fẹ́ràn jù lọ yẹn? Náà dẹ̀ ló máa ṣekú pẹ́. Má ṣe pé Mọ́rẹ́nikẹ́, má ṣe pé Mọ́rẹ́nikẹ́. See, I don't love her. You are the only person I love. Will you spare me that? Àṣé ẹlẹ́nu dídùn fàwọ̀rajà lásán ni ìwọ ọmọkùnrin yìí. Ọ̀pátá gbéléjìká ni, tẹ̀yìn lójú. Ohun tó so èpo ẹ̀pàdé ohun àìjírí. Òun náà ló so oúnjẹ di mítà gbọdọ̀ fojú kan. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wáyé mi ni. Nítorí mo mọ̀ wípé ó máa ṣe ju báyìí lọ fún mi. Nígbà tí ìlú mi ò bá dùn mọ́ létí ẹ̀. No, see, I love you. I cross my I love you, please. Mi ò lè ṣe fún ẹ, mi ò lè ṣe bẹ́ẹ̀ fún ẹ jọ. Baby. Investor. Baby, please. Please. Leave me alone. Please, I beg you. Please don't leave me. Má fi mí lẹ̀ báyìí. Látúndé. Látúndé mo ń kìlọ̀ fún ẹ o. Mo ń kìlọ̀ fún ẹ Látúndé. Please, baby, please, please. Leave me alone. Mo jẹ́ ilẹ̀ fún mi kó tó máa dín bóòṣì. Látúndé. 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 Dìde jọ̀ọ́ fẹ́ mi ò bá fẹ́ máa ṣeré kéré o. Látúndé yá dìde fún wọn Látúndé. Látúndé. Yẹ. Látúndé. 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 Hey! Látúndé. Látúndé, Látúndé. Látúndé. Hey! Látúndé. Kéèyàn sọ̀rọ̀ kó ṣẹ, kó sọ̀rọ̀ kó ṣẹ, tẹ́ bá mọ̀rú wọn, ìjó yẹ ká súnmọ́ wọn tàbí ká sá fún wọn o. Ṣùgbọ́n ní tèmi tí mo fẹ́ dákun sọ̀rọ̀ kan sáyé mi. Sọ̀bí sọ̀rẹ́, sọ̀rẹ́ sọ̀bí bẹ́ẹ̀ ó ga ọ́ ibi tí rẹ̀ làdáyà ẹ̀ yọ kí n bí má ṣe yà lọ́dọ̀ wa. This is Carolina. Ọmọbìnrin tí máa ń sọ fún ẹ pé iṣan mi òun ni ẹni bẹ́ẹ̀ ọkùnrin tí máa ń sọ fún ẹ pé ó máa tó jí mi bẹ́ẹ̀lì oh no he will love like crazy this is Mọ́rẹ́nikẹ́. Èmi ń ṣe ọdún lọ́wọ́. Ìwọ ń ṣe rádaràda pẹ̀lú obìnrin mi níbí. Despite all my love for you. Mo lérò kó ti yí padà kúrò ní ìwà pálapàla yìí ni. It's a mistake. I can explain. Látúndé, ṣé orí ọmọbìnrin tó fẹ́ràn jù lọ yẹn? Náà dẹ̀ ló máa ṣekú pẹ́. Má ṣe pé Mọ́rẹ́nikẹ́, má ṣe pé Mọ́rẹ́nikẹ́. Baby, are you okay? No, nothing. Mo kàn ń admire wọn ni. Wow, she's beautiful. Beautiful. Yeah. You are no longer my own girl, so yeah. Wow. Sister mi ò bí tìkẹ́. Very good. Ṣé o pé ẹwà yẹn rọ̀ ní family wa? Wow. Síbi, èmi àti Mọ́rẹ́nikẹ́ fẹ́ sáré jáde sí i. Àdìpẹ́ tábà tí wàá dé, ẹ̀yin méjèèjì máa ṣe catching up táwọn obìnrin máa ń ṣe. Ẹjọ́ wẹ́wẹ́ yẹn máa ṣe ti yín létà bọ́. Yeah, Mama. Take care of yourself, okay? Alright, I'll back soon. Okay, Love you, girl. Love you too. Ẹ̀gbọ́n mi, ṣe rí irú àwọn ẹ̀dá báyìí, eléyìn òkè ni wọ́n máa ń pè wọ́n. Tí kò bá dẹ̀ rí bẹ́ẹ̀, ó ní láti jẹ́ wípé ó wà nínú ẹgbẹ́ àgbà kan. Àti pé wọ́n dẹ̀ ti sọ dé tí ìgbọ́ mi rí wípé ó ní ọdún ìbílẹ̀ kan tó máa ń ṣe. Àbí iṣẹ́ kò ṣàlàyé fún yín ni. Ó ha ọ̀rọ̀ náà lè kanná bákọ̀bákọ̀ bọ̀tọ̀ èmi ò fiyè sí. Yé! Kí ló ṣe? Ikú tẹ́sọ tó nísìnyí wípé obìnrin sọ fún yín pé òun ọdún ìbílẹ̀ tóun máa ń ṣe. Ẹ̀yin ò sì ká kún. Yes. Ọdún ìbílẹ̀ tàbí orò tó bá wù kó máa ṣe bí fàǹfààní ara tiẹ̀ ni how is that my business? Lẹ́ni tó jẹ́ wípé
aṣọ mátàsé ni abẹ́ ìmọ̀rúkọ tí wọ́n pè ìyàwó yín nígboro ni. mo rẹ́ni kẹ́hìn yá àgbà sọ bí sọ́rí. Calm down. Níwọ̀n ìgbà tó fún mi ní ìlú. Ìwọ mọ́ iṣẹ́ yẹn dúró dé àníwọ̀ ọlọ́mà fún. Má rọ̀ṣà rẹ̀ wọ́n ló sọ́kù pẹ́. Ṣé o gbàgbé bí mo ti sọ fún ẹni? Mo ti yẹ gbogbo proposal yìí wò pátápátá. That is why mo fi ní kí ẹ wálé mi. But presently, I won't be able to do that because ilé-iṣẹ́ ti mọ ẹni tí a máa gbé iṣẹ́ yìí fún. Who is Mr. Tope Adebonile? Oh, madam, Mr. Tope, he's not on seat now. Only ní gbogbo àwọn contractors tá gbéṣẹ́ fún ní company yìí tí ò jáfáfá. The guy is very lazy. Good morning, ma. Who is this? Good morning. Actually, ma, my car broke down and I'm here to do. Who is this? Oh, madam. Mr. Tope tẹ̀sẹ̀ ìbéèrè ẹ̀tọ́ náà lẹ́ẹ̀kan ni òun ni madam. So? Yes, ma. Yes, ma. Would you defend the proposal to mo kọ sí ọ̀dọ̀ yín ni, ma? Mr. Tope. Yes, ma. Má wulẹ̀ lára ẹ̀ lóògùn rárá. Ìwọ ni ẹni náà ti máa gbé iṣẹ́ yẹn. You have been considered. Madam. Madam. Ti ẹ̀gbọ́n lẹ́nu àwa náà. Láti bí 7 o'clock làwa ti dé bí báyìí, àwa tá a ní ṣẹ́ṣe. Tàbá nídìí lọ́jọ́ mi, àtúmọ̀ ránṣẹ́ pé. Bọ̀dá mi. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ sọ fún mi tó ń sìn. Ṣebí inú èdùn ló sọ ọrẹ sáyé yín. Níjọ́ tí ló bá bàjẹ́ ńkọ́. Bàbá kí ni? Ikú rèé. Ikú ọmọ ọ̀lẹ́yọ̀ rèé. Ẹ fẹ́ fẹ́ ra yín? Bẹ́ẹ̀ni sá. N tí mo rí kò bọ́ sí o. Bàbá ẹ bá wo dáadáa. Ìyàbọ̀ nǹkan yìí ẹ̀ẹ̀mẹ́ta ni mo pè é. Ẹ̀ẹ̀mẹ́ta la sì ń pàjẹ́. Ẹ̀ẹ̀mẹ́ta là ń pe àwọn àgbà ló tún fẹ́. Ẹsẹ̀ mẹ́ta ń kàgbó. Ìgbà mẹ́ta là gbó ń kàn. Mo ti pè ń gbà mẹ́tẹ̀ẹ̀ta. N tí mo rí ní ojú ọpọ́n yìí ni wípé ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra o. Ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì dàbí ọ̀rọ̀ àfòpiná àti fìtílà. Ṣé ẹ mọ̀ pé bí fìtílà àti àfòpiná bí wọ́n bá jọ dúró, táfòpiná bá wá kọlu fìtílà, ikú ni ó fi ṣe ìfàjẹ́. Ẹ lè fẹ́ra yín o. Bàbá, ta ni fìtílà? Ta ni àfòpiná? Àfòpiná. Ìwọ gan-an ni àfòpiná. Fìtílà rèé. Ṣé o mọ̀ pé iná ní jẹ́ fìtílà? Bí àfòpiná bá ti kọlu fìtílà yóò kú. Ẹ wo ní ti fáwínù. Kò sí nǹkan tẹ́lẹ̀ bá wa ṣe sí ni. Ẹ wo tí n bá fọmọ obìnrin lẹ máa kàn lọ kú náà ni. Mo ti lọ́ọ̀fẹ́ ju pé kí n filẹ̀ lọ. Bàbá ẹ jọ̀ọ́. Bàbá mo ń fífi ọmọ obìnrin gan. Mi ò lè gbáyé láìsàn ọmọ yìí. Wo ìyá yín kì í ṣe o ní èso tó yẹ fún ọmọ sunkún níyìn o jẹ́ ń béèrè lọ́wọ́ fa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè ẹ jọ̀ọ́. Bàbá wọ́n ní àwọn méjèèjì tí wọ́n bá fẹ́ra wọn tá a fi lé ikú dànù tí kọ̀ọ̀kan ò ní kú lára wọn kí là á ṣe. Ifá mi kó mú gborí eku o orí eku ọmọ gbá mọ́ mú gborí ọní o orí eku ọmọ gbá Ifá mi kó gborí ẹja o orí ẹja wọ̀mọ́ gbá mọ́ mú gborí ọní o orí ẹja wọ̀mọ́ gbá Ifá ò gborí eku o. Bọ̀ ṣé ó ṣàgbórí ẹja? Kò gba orí ẹja kò gba kankan o kò gba ìkankan kò gbá o. Bàbá, ṣé bẹ́mi ṣe kọ́ tèmi nìyẹn? Ìwọ kọ́ orí rere ní ti ìrèrè ìgbà tí ìrèrè ti wá látọ̀run wá sílé ayé ni ò ti lórí àgbẹ̀rù sí i ṣùgbọ́n ọmọkùnrin yìí ló fẹ́ fi tiẹ̀ kó bá ẹ. Yàgò fún Ọlọ́run. Bàbá ẹ má jẹ́ kó yàgò fún mi. Mo ti lọ́ọ̀rọ̀ ẹ̀jù kó yàgò fún mi ní gbáyé láìsàn òun. Ó dà ṣé ìwọ wá gbà ìpé kẹ́ ẹ fẹ́ra kó ń fàyè lẹ̀. Bàbá ẹ bá wá ṣe kókó kó má fàyè lẹ̀. Bó ṣe dáa tó yìí yóò jẹ́ nǹkan ìbànújẹ́
tí àwọn òbí rẹ̀ bá lọ fojú sùn fún ẹ lójijì. nǹkan ń kọ́ nílé ayé ẹni bá kan ló máa lè sọ ẹni bá. ṣẹlẹ̀ fẹ́ sákèkọ wọ́n ń ké sọ fún àwọn ọ̀pọ̀. kẹ́dà sọ̀rọ̀ kó ṣe lọ́gán kó mú ní sáfù. kí ẹ bá ọmọ ẹkùn fúnra. kí ẹ bá èmi ká lọ apá olófò ní ẹrù gba olófò yìí ẹ jókòó bólẹ̀ tí ní gbogbo àwọn kàtìkàtì tẹ̀ ń sọ yẹn. ẹ̀yin ìyá mi kíní kan ó máa kú ó máa ṣe kíní kan tẹ̀ ń ṣe bólẹ̀ tí gbọ́ gbọ́dọ̀ dáadáa ẹ̀. àkọ́sórí ni gbogbo ẹ̀ àkọ́sórí wo mo tún lè pàwọ̀dà tí bá tún act màá tún ṣe bí àwọn mùsùlùmí òdodo bí àfà mo tún lè pàwọ̀dà kí n tún ṣe bí pope bẹ́ẹ̀ ni mo sọ ilé iṣẹ́ company gidi láwa yìí ìyẹn làwa fi ń jẹ. ẹ Saki àwọn ọlọ́pàá ògbólọ̀ ká mi gbọ́dọ̀ yín ni. bẹ́ẹ̀ ṣe ń ṣe kínní ṣé ìgbà míì wá ṣáwọn èèyàn ti bilí pé ẹ mọ̀ ṣègùn lóòótọ́ ni irú gáì tó wá dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé ẹ bá ṣe nǹkan lóòótọ́ ó lóun rẹ̀ yẹ gangan ẹ ṣe nǹkan fún mi. ara wa ni ara àwọn ọmọdé mi ń train nìyẹn. ẹ ti understand ẹni tó wá bàbá kan tó ń ṣèdè tó wá dúpẹ́ lọ́wọ́ yín. kí ló ń sọ ẹbí òun ló wá bá ẹ lẹ́ǹkan tó tí mo ní kó sọ fẹ́ pé mò ń bọ̀. ayé ẹkọjọ. máa bọ̀ bàbónì là máa ń wí. máa bọ̀. bàbá yẹn pè mí. jífìlà ẹ ó yá sọ èdè bó ṣe sọ èdè fún kò mọ ẹ mọ. òwe náà pa Yorùbá pé ẹnu aṣenúre náà dúró dàbí onórìṣà tó bẹ̀rù olùkúrúkú èṣe tèmi báwo kí ni o fẹ́. bàbá olókùnkùn ni òun. ó yá tún sọ Hausa fún. Aboki, don't be afraid. Walai Abimala Baboni from Sokoto. My father the second elephant of Nigerian army. For Sokoto. Tún sọ mí. ẹ má sọ ọmọ òtítọ́. ẹ má yà lóore ó ti tó sẹ́. òfin jẹ́ ó sọ Igbo. alẹ́ ti tó. ó sọ Igbo. ó ti tó o. alọ́pàá gbọdọ̀ bá níbí pẹ̀lú yín. ó yá máa lọ. ẹni bá kan ló máa lè sọ ẹni bá jagun tó bọ̀ lákìkangun. kẹ́dà sọ̀rọ̀ kó ṣe lọ́gán kó mú ní sáfù ni. So, Túndé, nǹkan tó fẹ́ ṣe nílé rèé tó fi lónìí lè bá mi lọ síbi ọdún mi lánàá. You done this to me on my day. I can explain. Èmi ń ṣe ọdún lọ́wọ́. Ìwọ ń ṣe rádaràda pẹ̀lú obìnrin mi níbí. I can explain, Gary. Despite all my love. ẹ fẹ́ fẹ́ ra yín. bẹ́ẹ̀ni sá. ní tí mo rí kò bọ́ sí o. bàbá ẹ bá wa wò dáadáa. ìyàbọ̀ nǹkan yìí ẹ̀ẹ̀mẹ́ta ni mo pè é ẹ̀ẹ̀mẹ́ta la sì ń pàjẹ́ ẹ̀ẹ̀mẹ́ta la ń pe àwọn àgbà lótú fẹ́ ẹsẹ̀ mẹ́ta ń kàgbó ìgbà mẹ́ta la gbó ń kàn mo ti pè ń gbà mẹ́tẹ̀ẹ̀ta. ní tí mo rí ní ojú ọpọ́n yìí ni wípé ẹ̀yin méjèèjì ẹ̀ lè fẹ́ra o ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì dàbí ọ̀rọ̀ àfòpiná àti fìtílà ṣé ẹ mọ̀ pé bí fìtílà àti àfòpiná bí wọ́n bá jọ dúró táfòpiná bá wá kọlu fìtílà ikú ni ó fi ṣe ìfàjẹ́ ẹ lè fẹ́ra yín o. Bàbá, ta ni fìtílà? Ta ni àfòtẹ́kùn? àfòpiná. Ìwọ gan-an ni àfòpiná fìtílà rèé tí o mọ̀ pé iná ní jẹ́ fìtílà bí àfòpiná bá ti kọlu fìtílà yóò kú ẹ wo ní ti fáwínù. kò sí nǹkan tẹ̀lé bá wa ṣe sí ni ẹ wo tí n bá fọmọ obìnrin lẹ máa kàn lọ kú náà ni mo ti lọ́ọ̀bù ẹ̀jú pé kí n filẹ̀ lọ má bẹ́ẹ̀ jọ bàbá mo ń fi ọmọbìnrin gan. Sọ́bí ọ̀gá o ṣínà ìràwọ̀ mọ́ ẹ̀ẹ́dá ibi má ṣe yà lọ́dọ̀ wa àmì ọ̀yọ́ ẹ̀dá ní ti ẹ̀dá káyọ̀ oníkàlù. mo rẹ́ nìkẹ́ kákárí bọnú ìmọ̀dà kankan ká sọ òkùnkùn kò tó ṣòro ẹni ipa ọkùn pọ̀ àti àpérò tó níye
òun lèèyàn máa fi ń tán ṣòro ayé èèyàn sórí gbogbo eléyìí tó ń ṣe yìí kò máa lè help nǹkan kan tó ń mí lókè tó ń mí lọlẹ̀ yìí kò lè dá nǹkan kan fún ẹ ó kàn máa fa àìsàn sí ẹ lára ni. kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ nítorí pé ọkùnrin kan fi ẹ́ sílẹ̀ ló wá ṣe rẹ̀ jákujàku báyìí ló ń mí lókè ló ń mí lọlẹ̀ ló ń sunkún ò lè jẹ ò lè mú ò lè sùn kí ló dé. It is not the end of the world. Whatever that happens to you in this life, your life must continue. Life goes on. Ṣó fẹ́ para ẹni nítorí kíni? Ṣé wo mọ̀ yìí pé obìnrin tó bá torí ọkùnrin kan kú ẹgbẹẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárè obìnrin náà. So mo fẹ́ kó cheer up kó gbàgbé gbogbo nǹkan tó ṣe ẹ̀yìn mà. Ọ̀rẹ́ mi dẹ́ẹ̀dẹ́ o. Kò tiẹ̀ mọ̀ nǹkan tọ́lọ̀ máa ṣe fún lẹ́yìn ìṣòro yìí. So wàá fi ọkàn ẹ balẹ̀ ni. Don't just give yourself problem. Otu Akintudi. How the best really she for? Eh? Ṣàfùn ẹ ní sùúrù. Just calm down. All will be well. Just move on. Eh? Kí ló dé tó ṣe jẹ́rú àyànmọ́ bí eléyìí lẹ́lẹ́dàá fi ṣalábàárìn mi wá sáyé. Mo lówó, mo kàwé, mo ní ìtọ́mọbìnrin ní. Àmọ́ bí kọ́kùnrin gbé ni, kó gbé ni jù sílẹ̀. Ó ti mú ní ayé sún mi gbé. Bóyá ìwà bá mi kà á ni o. This is my 7th experience. So what are you now telling me? Dúró, ṣé ìwọ ti rí nǹkan tuntun kan lábẹ́ ọ̀run ni? Kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Eléyìí ò ṣẹlẹ̀ rí, a fi ń dẹ́rù bọ̀ lọ́wọ́ ni. Nígbà tí ìwọ bá sọ pé o níṣòro tó mú yẹn tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ bí ọmọ tuntun tó bá gbọ́ tẹ̀lé omi wàá tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ní. Ìgbé Ọlọ́run tèmi ṣiṣẹ́ pẹ́rẹ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí? Wàá béèrè lọ́wọ́ ẹ̀ wá lọ bá ẹlẹ́dàá ẹ̀ wá bá sọ̀rọ̀ níbi tó ti gbọ́ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ̀ gbọ́n instead tó fẹ́ fi ṣe ẹ̀ léṣe sí. Exactly. Ṣé orí bó ṣe sọ yẹn gan ni? Ọlọ́run náà la máa ké pè o. Ọ̀ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dìde. Díẹ̀ kọ́. Ẹni láti fún mi ní àyè díẹ̀ gẹ́gẹ́ nítorí a ní láti fi ẹ̀mí ṣọ́nà lórí ọ̀rọ̀ yìí. Mo sì mọ̀ wípé tó bá ti jẹ́ pé Ọlọ́run ń bẹ ní ọ̀run tí ó sì ń jẹ́ olú ọ̀run ogun èṣù àwọlẹ̀. Tó bá wá di ọjọ́ ìsinmi tó ń bọ̀ ẹ yọjú sí mi. Okay, tó bá ti di next Sunday kí gbogbo akáwá ní àgbẹ̀. A máa wá. Bí ó ti kò rí ogun ọ̀rá dì ìlú. Àmín. Ẹ̀mí yóò gùn ju ìgbà náà lọ. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín Jésù. Díẹ̀ kọ́ lọ láàmì. Má gbàgbé Bible study o. Dìbọ́. Mo ti bọ́ sàmì nígbàgbé. Ẹ ṣé lọ́dà. Ire máa ń bẹ nínú ibi, ibi máa ń bẹ nínú ire. Àmọ́ kí n má ní sọ̀rọ̀ tága jẹ́ mímí lọ, àmì ọ̀ ẹ̀yìn màmá ga o. Ọlọ́gbọ́n ni yóò sọ̀rọ̀ ọlọ́gbọ́n, olùmọ̀ràn ni yóò sọ̀rọ̀ olùmọ̀ràn o. Àwọn ara wọn ní ń ṣẹ̀ra wọn. Ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yóò sọlọ́gbọ̀n mi kọ́ o. Àmọ́ tíráwé bá. Olúwa gbọ́, Olúwa gbà, Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dìde. Ṣùgbọ́n ó dàbí pé o fẹ́ ṣe dídí sí ìkìlọ̀ tí a ṣe fún ọ. Ó dáa jẹ́ kí n rán ẹ létí. Láti òní lọ, ó gbọ́dọ̀ wọ aṣọ pupa àti dúdú mọ́. Àlàáfíà ló fún ọ. Pẹ̀lẹ́ o. Má gbàgbé bí mo ṣe ní kó o ṣe ìmọ́lẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. O ti gbọ́? Ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ káàbọ̀. Wọ́n ní a kì í ṣòṣà lọ́dọ̀ kí làbẹ́làbẹ́ ó máa mú. Ẹ má bínú pé mo parọ́ òwe yẹn nínú ilé Ọlọ́run o. Mo ní kí n wá introduce Mọ́rẹ́nikẹ́ sí yín properly gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà mi.
ìwọ náà jẹ́rìí sí nǹkan tí Démọ́lá sọ yìí ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni alàgbà. Kí ló wá dé tí ẹ ò padà wá níjọ́ tí mo ní kí ẹ padà wá rí mi. ẹ má fi mí alàgbà lóòótọ́ ẹni ká padà wá àmọ́ mo rò pé ọ̀rọ̀ ayé mi ò ní ìtumọ̀ mo dẹ̀ lérò pé ẹ̀rì rọ́nà àbáyọ sí ìṣòro mi lẹ ṣe ní ká tún padà wá ìdí nìyẹn tí mi ò tiẹ̀ fi kọbi ara sí pípadà wá mi. kẹ̀dẹ̀ máa wò ó bí èmi àti Démọ́lá ṣe ń bọ̀ lọ́nà níṣẹ́ làyà mi já pé sálàgbà ìbá gbogbo ohun tó yẹ kó tún wà ní ìlàmọ́lẹ̀ lójú Démọ́lá báyìí. ó mà ṣe ó ṣe àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ilé pápátá ni a ti fi hàn mí ṣùgbọ́n mi ò fẹ́ sọ lójú ẹni tó mú ilé wá kó má di pé ẹ lọ ní àwọn èrò kan bá kan síra yín ta ni ọ́. Mọ́rẹ́nikẹ́ lórúkọ mi alàgbà. ó jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ta ni ọ́. Mọ́rẹ́nikẹ́ lórúkọ mi alàgbà àti pé ọmọ olùdọ̀rẹ̀ ni mí. ó dà àwọn òbí rẹ ń kọ́. àwọn òbí mi. àwa ni òbí ẹ ó dà yẹ ẹ lójókòó lẹ́gbẹ̀ẹ́ mi. bẹ́ẹ̀ ni èmi nìyá ẹ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ gbà mí ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ jọ̀ọ́. ní orúkọ Jésù a ò lè fojú sunkún. àmín. àmọ́ mo fẹ́ bi yín ǹjẹ́ ẹ mọ irú ẹ̀dá tí ọmọ yìí jẹ́. àmọ́ ẹgbọ́n ọmọ wa tàbí ni ọmọ alálùbáríkà ni ọmọ tó dáa ni ọmọ tó kẹ́bí mọ́ra tó kó ara mọ́ra ni kódà ọ̀rẹ́ rẹ̀ ló jókòó lọ́dọ̀ yìí béèyàn bá dínú kọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ báyìí yóò rẹ́rìn jáde ni ẹ wo bẹ́ẹ̀ tó ṣe ń wo yìí kò háwọ́ kankan kò sẹ́ni tí kì í fowó ṣe é fún. ń tọ́jú wa. bàbá ẹ tí ì dáhùn ìbéèrè tí mo bẹ̀ yín ní tí mo bẹ̀ yín ni pé jẹ́ ẹ mọ owó ìṣẹ̀lẹ̀ àti ọmọ bàbá wáyé. ojú òní yín ti ẹ̀ ní tẹ́ o ṣé ń gbádùn ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ má bá ń farabalẹ̀ gbọ́ ṣe rí ọ̀rọ̀ eyín rẹ tó bá di àsìkò tí eyín bá fẹ́ yọ lẹ́nu gbogbo ara rẹ̀ yóò máa gbóná orí yóò máa fọ́ yóò máa pariwo fóó débi pé nínú ilé òun kò sí ẹni tó lè fojú kan òun jọ náà nígbà yìí ò bá tọrọ lẹ̀ díẹ̀ ariwo àwọn ló tó wá kù tí yóò máa pa yóò máa kórè àwọn ń tà wọn o ẹ̀rí àwọn ń tà wọn o orí ẹ dákun ẹ ní fojú sunkún ọmọ ẹyọ kan pọ́rọ̀ náà ni ẹ dákun ẹ gbà mí o dábàá ṣe sí o. Ifá ni ọgbà yìí èmi kọ́ ìgbà wo gan-an lẹ ti ṣàkíyèsí àìsàn yìí lára rẹ̀. bàbá láti ìgbà tó ti wà ń kókó láìsàn náà ti máa ń ṣe é o ẹ dákun ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni. ọ̀rọ̀ yín jánà náà àṣé ìyẹ̀wò Ifá mo kọ́ ṣe láàárọ̀ ẹ̀yin gan-an ló ń bá wí ṣé ẹ ṣe ẹsẹ̀ ìtayé ọmọ ẹgbà tẹ́ bí. irọ́ ọ̀dà àrántí àṣé. ẹ rántí tí wọn sọ fún yín àbí ẹ kà fẹ́ ṣe. awo inú ti lọ kọjá gbogbo tẹ́ ń wíwùn inú dùn débi wípé nígbà náà lọ́hùn-ún ẹ mọ ẹni tí ń wọ́ ọmọ tí ń ṣèbéèrè lórí ọmọ tẹ́lẹ̀dù àwọn ajájà jù kan sí ẹ mọ̀ pé inú rẹ̀ ó ti dùn kọjá àrántí béèrè àṣé. wọ́n ti mẹ́bẹ̀rẹ̀ ṣe rí ẹni ẹ̀ ń wò yìí ẹ̀yin fojú wo bí ọmọ yín kì í ṣe ọmọ yín àgbàlagbà hàn. ẹ àgbàlagbà ni Mọ́rẹ́nikẹ́. kí ló kọ́ tẹ́ pé. Mọ́rẹ́nikẹ́jì ara mi ni. Mọ́rẹ́nikẹ́jì tó bá jẹ́ wípé ẹ ṣe ẹsẹ̀ ìtayé ẹ̀ ń bàtẹ́ bí ẹ mọ̀ wípé ìyá àgbà lọ́mọ tẹ́ bí ọmọdé yìí jù yín lọ. ṣe rí ìyá àgbà yìí ìyá tó bí bàbá àti ẹni. ìyá bàbá mi. ìyá rẹ̀ àgbà ni. ni Mọ́rẹ́nikẹ́ jẹ́ sí bàbá rẹ̀. n ò gborí wípé ní ẹnìkan lọ́wọ́ tó padà wá jayé n ò gborí àṣẹ̀ṣẹ̀ wáyé tó ń bẹ. ìwọ náà yẹ sọmọdé àwọn àṣà aláṣà tá a gbà láwa fi da nǹkan tiwa rú àṣà èèbó tẹ́ ń pè láṣà lẹ̀ fi nígbàgbọ́ ó ń bẹ àpadà wáyé ń bẹ
àpadà wáyé bẹ. bàbá ká máa bá wí lọ́wọ́ sí wà ní. àgbàlagbà. òun ni ẹ má bá wí èyí tó fi hàn wípé ọ padà wá bá ọ ni ẹ lè bá wí ṣùgbọ́n níwọ̀n lẹ́ẹ̀mọ́ bá wí bó bá ṣe ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí tó sọ̀rọ̀ bínú sí bí wọ́n náà fi ṣe àpẹẹrẹ ọmọ tó bínú ààrẹ kọ́ wa máa sọ̀rọ̀ sọ bí ó ló ṣe lójú rẹ̀ yóò bọ́ sáré fín bẹ́ẹ̀ gẹ́gẹ́ wípé ẹ bá ti ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ó ń bọ́ sáré fín fún. ẹ mọ̀nà àbáyọ tẹ́kì máa bá sọ̀rọ̀ ní mẹ́lọ́mẹ́lọ́ ni. àwọ̀ bó láti àṣe kíni nǹkan ẹbọ kíni nǹkan ètùtù èyí ò ní kọ́ gbà mí lé lórí o. ìyá wíì rọ bí àlọ́gán rè. ètùtù ń bẹ ẹ̀bọ́n tó bá tètè lé ètù àbùṣebùṣe ohun tẹ́ wàá ṣe rèé ẹ wá àwọn ọ̀ṣọ́rọ̀ ọmọbìnrin arẹwà obìnrin tọrẹwà dáadáa ẹ máa ṣọdún àpọ̀rọ̀ fún wọ́n wá igbá ẹ̀rọ wọ́n bomi ẹ̀rọ sí nínú wọ́n wá fi ewé ẹ̀rọ sí wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ wọ́n á máa ṣan sọ́tún ṣan sósì wọ́n á máa ní kó lékú lọ kó lé àrùn lọ ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ kókókó lọ́gbó lọ́tọ̀ ògbó àtọ̀ ní tewé agbó bàbá tí ń sọ yìí fún ní gbogbo ìgbà yóò máa ṣọdún yìí tí dìgbà pé pé òun náà fi wá dàgbà tí ó lè máa ṣọdún ẹ̀rọ yìí léwu àpẹ. ọ̀tọ̀ bàbá bó o wà ní ti eyín tí mò ń dùn àti ti orí ahọ́n tí mò ń ta òun. èyí náà tún ní ìdí àbájọ ṣé rí ti eyín òun àti orí ahọ́n àṣẹ àwọn àgbà ìtumọ̀ èyí ni pé àṣẹ tí ìyá tó bí bàbá tiẹ̀ tó lòǹgbà náà lọ́n tó fi ń ṣẹ́gun ní gan níbẹ̀ lẹ́nu tiẹ̀ náà àjọ máa sọ̀rọ̀ bínú tó bá ti sọ̀rọ̀ bínú àti máa rí bẹ́ẹ̀ bójú yàn. tó o ti gbọ́ ọgbọ́n ọ̀rọ̀ tí bàbá sọ ọgbọ́n báyìí sórí ọ̀rọ̀ tó máa ń sọ sí tó bá mi sọ sí mọ́ o dákun mo fi lédùn àbẹ́ o mo fà àwọn aráàlẹ̀ bẹ́ o mo rú ọ̀rọ̀ tó máa sọ sí o dákun máa bá ń kẹ́kọ̀ọ́ máa bá ń gẹ̀ ẹ́ má mo bínú o ṣe ò ní bàjẹ́ o ìwọ náà ti gbọ́ ohun tí wọ́n sọ yìí. ẹ gbọ́ ìkìlọ̀ o ẹ gbọ́ ìkìlọ̀ o ẹ má gbà lórí ẹ gbọ́ ìkìlọ̀ o ẹ má sọ̀rọ̀ òdì sí mọ́. àti orí ahọ́n tí ó máa ta ó náà ní wàhálà tó wá kù sídìí ọ̀rọ̀ ẹgbà ní alàgbà. mo bi yín ìjẹ́ ẹ rántí béèrè lọ́wọ́ babaláwo irú ìgbé ayé tí ìyá tí wọ́n ní ó padà wáyé irú ìgbé ayé tó gbé. ìrọ̀ ọ̀dà ààrùn ti béèrè. ẹ̀mí ọlọ́run kì í parọ́. mo fẹ́ sọ fún yín wípé ìyá tó kú ìkọ́ ló padà wá ṣùgbọ́n irú ẹ̀mí tó ń gbénú ìyá náà ló ń gbénú ọmọ yìí bẹ́ẹ̀ ni ó dàbí ọ̀rọ̀ Èlíjà sí Jòhánù ni irú ìṣẹ̀dá yìí gan ló wá paradà tó ń bá ọmọ yìí gbé nígbà ìmàláyé ìyá yìí ó ti bá ilẹ̀ omi àti ọ̀run. Zapati. Ọ̀ èso ọmọ àlè. Èyí mo ti wò pé àgbàtà wa parí iṣẹ́ ní ìsìn kí tó fi wákàtí mẹ́ta máa dúró dè ní ẹ̀sọ́ máa lè. Sẹ́sà ti tógi mi tán. Ẹ rí gbogbo rẹ̀. Orí ìrìn lákòókò pọ̀ láti ọmọ kan fún ọ lówó. Ìyá wa, ṣé gbogbo ẹ̀ láàpò fún ọ ni?
bó lẹ ṣe fẹ́ sí. gbogbo owó ni o kówó ọdẹ ìwọ̀nba tó kù sẹ́yìn kò léwu bó bá di láàárọ̀ ọ̀la kẹ́ ẹ tó jí wọn ti tò tán. ọkọ̀ wo fún ọmọ tó bá sí. ìyá ẹ sápátí èyí tó dùn bá lòdì yóò mọ̀ dà fún un jẹ́ nǹkan lójú rẹ̀. ení èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ẹ má gba ìsanwó lé ẹ mọ̀ ṣé o ẹ mọ̀ ṣé o ní o. ilé ìjọ àmójúpẹ́ bí iṣẹ́ yìí náà ti mọ ni lọ́lẹ̀ agbára dé. ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ káyé lè gbẹ̀san ló. ẹ dákun ẹ ṣe jẹ́jẹ́ káyé lè gbẹ̀san ló. ta ló mọ̀ ọ́lá ká má bàa fọwọ́ wá bá kú wá o. dákun ayé dákun má bínú sí o èmi gan mọ̀ pé wọ́n pẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ òun gbomi ni ọ̀gbọ́n dákun má bínú sùúrù làásì ní tí ajé fi ń bá ní wálé àbí tó wà ní wọ́n ṣàṣìṣe kí n sì gbowó wálé ọmọ rẹ̀ ń kọ́. gàrí díẹ̀ tó kù mọ́tò mi ló mu bó tiẹ̀ jẹ́ pé kò yó kó o mú tán ó ti lọ lè sùn. ọmọ gàrí ó sì lọ sùn ẹ̀yàn ti dá kárí aya mi yóò dáa fún ọ aya rẹ lọ́dẹ̀ ọkàn nǹkan tó jí ó ti sún oúnjẹ tán. tí ajé náà dá ajé lọ ajé bá wà wálé lè fún ọ ní tó bá tiẹ̀ ká èyí ó ti á lọ lè rí èèyàn rà ní. kí ló dé sí òsì. owó tí mo gbà lọ́wọ́ ìyá sápátì náà mo wà. ẹ ń bọ̀ lé àkóso. àpọ̀tún yìí náà mo kú sí. ẹ dákun ń bọ̀ lẹ gbà wá. báyìí. ẹ ọ ya àlele ẹ wá lọ ẹ dákun ẹ wá lọ. nǹkan dé o nínú ìyàwó yìí bàbá àdìo tún lè dowó nù kò tiẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ ní rédì èyí àtọ́ gbọ́dọ̀ dowó nù fún ìta wa yìí ọ̀ àfikọ́ mọ́ rè báwọn. bóyá òun dà. bàbá àdìo kí ló dé kí ló ṣe yín. ẹ sunkún ni. mo sunkún ní mo bàbá àdìo sunkún ẹ mo sunkún mẹ́rẹ̀ẹ́kún ẹ mo sunkún àrètá lámọ̀ wá ẹ mo sunkún mọ́ àrètá la wà a ní ẹ mo sunkún mọ́. yèyé ajé olókun ẹ̀yin ni mo wá bá ẹ gbà mí ọ̀rọ̀ ara mi ò yé mi èmi àtọkọ mi àárí jẹ àárí mu wàhálà yìí pọ̀ èmi tó jẹ́ pé jojoojúmọ́ báyìí ni mò ń pọnmi sínú ìkòkò ajé àrítajé ṣe àwọn tó jẹ́ pé wọn ì tiẹ̀ pọnmi sínú ìkòkò ajé rárá wọ́n rí jẹ wọ́n rí mu wọ́n rí ná wọ́n rí lò wọ́n jẹ́ èèyàn ajé olókun ẹ gbà mí kò yé mi kí ló ṣẹlẹ̀. olókun tọ́lá mo rí wàhálà àti ìdààmú ìwọ ọkọ rẹ àmọ́ àti daṣọ ajé bọ ọkọ rẹ yóò nira díẹ̀. yèyé bíi ti báwo. ọkọ rẹ ò rántí yan ajé lọ́dọ̀ àjàlá ọ̀run nígbà tó ń bọ̀ wálé ayé ọ̀rọ̀ ọkọ rẹ̀ wá dàbí ọ̀rọ̀ ìyàwó tí ń dirù ilé ọkọ tó gbàgbé ìkùtí bẹ́ẹ̀ sì ni láìsí ìkùtí ẹrú ilé ọkọ ò pé. síbẹ̀ yèyé ẹ gbà mí ó yẹ kẹ́ ẹ bá mi wá nǹkan ṣe sí ẹ ṣàánú mi ẹ gbà mí. ó léwu pọ̀. bíi ti báwo. àyàfi tó o bá lè yọ̀ǹda àyànmọ́ àti ìpín tó yàn wálé ayé fọkọ rẹ̀
nítorí ọkọ ọ̀rẹ́ ò rántí yan ajé kúrò lọ́dọ̀ àjàlá nígbò ń bọ̀ lóde ayé. Yèyé ajé olókun mo faramọ́ torí tí ọkọ mi bá là èmi náà ti là tọkọ mi bá lówó èmi náà ti lówó tọkọ mi bá là èmi náà ni mo là tó bá jẹyàn láyé àjọ jẹyàn láyé ni ẹ wo mo fi ara mọ́ mo yọ̀ǹda ọkọ mi ó là. Olókùntọ́lá ó yọ̀ǹda àṣẹ́gun. Mo dúpẹ́ o yeye ajé olókun à mo dúpẹ́ o mo dúpẹ́. Ta ló mọ̀ ọ́lá? Ẹ̀mú wá o. Ká má bà fọwọ́. Má jẹyàn tán ni ó mẹ́rù sí. Má jẹyàn tán ni ó mẹ́rù sí. Kújòkó ẹ dákun ìyá lọ́tí á kàn ní fún mi kò sówó lè ní ara ṣẹgbọ́n báyìí á kàn ní. Èmi ń kọ́ mi bá jọ wá ní. Ìwọ wo kò ní da fẹ́ni tó sọ̀rọ̀ mọ́ mọ́ rí ni àbọ̀ ìjà wèrè ni. Èmi ò ṣe wèrè kò ní dá fún ọ. Ọ̀la àwọn ni ọ ẹnu fún alówó náà lámọ̀sọ́ lówó bó o bá fi gbogbo ilé rẹ sówó bá a bá ná nínú owó rẹ olùlòsì lásán lásán. Ayé rẹ̀ ta ọ̀rọ̀ bẹ́yìn lọ ọ̀rọ̀ wá nígbà wòye lọ́yìn ọgbẹ́ mímú láwọ́ ó dín. Ẹ mà kú fàájì ń bí o. Ẹ kú fàájì o. Fàájì yẹn lọ bá mi àná. Ojoojúmọ́ ni wá sí ẹrú. Ọ̀gá o Àrẹ̀mú ẹ mà láròkù o. Àrẹ̀mú jayéjayé. Olówó rí òró lọ sí. Olówó ṣohun gbogbo tán. Àgbà tí olówó lọ́wọ́ ò gbọ́n. Olówó ṣe bí ọba lóko. Alàgbà Àrẹ̀mú ẹ ṣeun àná. Mo ní dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. Àbòsí bẹ̀rẹ̀ ọpẹ́ kí ló ń dá. Kò lè yí ọ kò sígbà tí alàgbà Àrẹ̀mú kọjá ní àyè owó bá kú bẹ́ẹ̀ tí wọ́n bùn lówó ni ó ní dúpẹ́ ìtẹ̀ fúnfún ẹ ṣé o. Ó ti tó Ṣẹ̀kílọ́lá gbogbo àpọ́nlé tó ń ṣeun náà kó ba lè dáa náà ni. Àjọbù ìgbà àjọbù rẹ̀. Àṣẹ ọmọdé Ṣẹ̀kílọ́lá lóhùn ọmọdé lóhùn bó ṣe yẹ kó máa ṣe náà là ń ṣe. Gbogbo ẹ̀pù tẹ́ bá mu lé ní mo sanwó. Ṣẹ́gi ṣẹ́ran wà. Ẹran wà. Bá mi fún àwọn ọ̀rẹ́ mi ní ẹran kan fi mu ẹmu. Ọmọ ọjọ́ gbogbo ààrẹ ni tó ń fẹ́ àwọn méjì mẹ́ta. Bẹ́mú bá ń bẹ́lẹ̀ bá ń fún gbogbo wọn. Kéréje bá ń bu owó fún Ṣẹ́gi lọ́jà fún ọ. Kádàrá rẹ tí kò ní á kan ọmọ á mẹ́wàá lónìí. Ẹgbẹ́ mi níná lówó. Níná lówó. Ó wà ká ná. Ó fẹ́ ẹ̀gbọ́n mi kan nu níná lówó. Gbogbo rẹ̀ ni ó ní ẹ̀kọ́ yẹ. Mo ní o bu owó fún un mo má ṣe yọnu bí owó tó kó sáko bọ́ bá tán á lọ kó owó sí i nílé owó ń bẹ ń lè. Kánáwó ò ní kówó tán àìná rẹ̀ ò ní ó ṣẹ́kù mo jẹ́rìí rẹ̀. Ọwọ́ rẹ̀ ò kọ̀ọ̀kan. Ẹ dákun ẹ má mu àmupara o ṣe ti gbọ́ ẹ jẹ́ á máa ṣe fàájì wa lè máa ṣe fàájì o. Ó ti dáa apá ni ó fàdúró owó yìí mẹ́mu tán àwọn náà ti ṣe tán tẹ́lẹ̀ wọ́n fẹ́ mọ̀ ọ́ lọ òun lè dín. Ó dà ẹ má sọ ọ́ dìjà. Wọlé bọ́ọ̀ kẹ́ran bọ́ọ̀ kẹ́mu bọ́ọ̀ kò bóde táwọn ti máa ń ẹ mú sórí bíi tèdè yóò gbé lára ayé ìjẹun. Yóò kúkú dáa fún yín. Àṣẹ o bàbá. Kò sóhun tí mo torí rẹ̀ pè yín o bí kò ṣe bí torí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ náà ni ẹ̀wò wa gbọ́ kò sí tá à ń fà bí kò sí tá à ti ń tẹnu mọ́. Ọmọ kan ṣoṣo tóun àti ìyàwó rẹ̀ ń gbé kiri wọ́n bá bí mi owó wà tí wọ́n fi tọ́. Ẹ ṣe bàbá Mágàjì
kẹ́ ẹ pẹ́ fún wa. ní ti tèmi o bá ṣàṣì rẹ̀ bá mú gbogbo èèyàn àṣàṣìrì ọmọlẹ́rán bẹ̀bí tèmi àbẹ̀ní ẹ wá máa gbọ́ ẹgbọ́ kankan. mo ti ń gbé ìgbésẹ̀ àbíamọ tó yẹ kábíamọ ó gbé mo ti ń ṣètò ìyàwó mi ìfẹ́ gan tèmi o. ìyàwó. ìyàwó mi. ò ń ṣètò kíni. ìyàwó. ò ń ṣètò ìyàwó fún mi. mo jẹ́ ọmọ kékeré àgbékọ́rùn lóko ọdẹ ẹ ọ ṣọ́ra rẹ kí ni gbogbo jágbajàgba yìí ná ẹbí yín kọ ẹ Mágàjí mò ń tijú yín ni o mò ń tijú yín ni nígbà yẹn ránṣẹ́ pè mí ọ̀rọ̀ gidi mo ti rò pa fẹ́ jókòó sọ mo rò pé lórí ọ̀rọ̀ ilẹ̀ ilé tí àwọn èèyàn ń jà lé lórí pé ká sọ ká sì fìdí rẹ̀. ẹ ṣe gbogbo ẹnu yín sọ ẹ̀gbọ́n mi. torí ọjà àjọjà níta ní ìjà lẹkùn ní òun ọmọ ẹyọ kan ṣoṣo gírogíro láìsí kí ìṣòwò tẹ́ fi tọ̀. ta wá ní ìyàwó ọ̀hún báyìí. bàbá Mágàjí o ẹni tí gbogbo òlú yìí mọ̀ náà ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìlú máa ká lọ́ọ́ yẹ gbajúmọ̀. Ṣẹ̀gilọ́lá ni mo ṣètò fẹ́gbọ́n mi. Ṣẹ̀gí ẹlẹ́mu ìlú wa yìí. bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀mọ̀ fẹ́gbọ́n mi náà gbajúmọ̀ wọ́n lówó lọ́wọ́ Ṣẹ̀gilọ́lá náà sì rèé òun náà yá yìí lẹ́yìn ìdúró ọmọbìnrin ti ẹ̀ wù mí gbogbo ara rẹ̀ kìkì ọmọ ní yẹ́dẹ́yẹ́dẹ́. ẹ̀gbọ́n mi. àbúrò mi. ńgbà ẹ̀gbọ́n mi èlówó lọ ẹ ṣètò ìyàwó kejì fún o ó wá lówó tán ẹ wá fẹ́ dalé wọn rú ilé tó ti ń tòrò tẹ́lẹ̀ ẹ bá mọ̀ jẹ́ àdàrú ẹ mọ̀ jẹ́ àmọ́ fàdúrà ràn wọ́n méjèèjì lọ́wọ́ ni lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. àwọn ẹsẹ̀ mi ẹnu ẹ lórí tàdúrà tó wí kò lè gbà pẹ́ ní ti tèmi Àbẹ̀ní o mo ti rò kún tọ́lá pin kò lè bímọ. mo ti ro Òkúntọ́lá. mo rò pin mo rò pin. ọ̀dà máa rò ó pin bó o ṣe ń rò ó ní kó rọra máa lọ ẹbí yín kọ ṣe bẹ́yìn lẹ ránṣẹ́ sí mi tí mo dá yín lóhùn Mágàjí bó bá di ìgbà míì bẹ́ẹ̀ bá rọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ pàtàkì ẹ ránṣẹ́ sí mi wọ́n sì ronú mi dáadáa kí n tó dá yín lóhùn. ẹ lu ẹ̀gbọ́n mi. Àrẹ̀mú ọ fi mi sọ́ọ́dì ìjòkó lọ ni owó ti wá dé ìgbéraga lókàn tẹ̀ wá dá. ẹ ń lọ náà ẹni àgbà àwẹ̀ rẹ̀ ti ń jẹ́ ọ̀sán rẹ̀. kò ní í lọ kò ní í lọ ẹ̀gbọ́n mi obìnrin sílẹ̀ yín náà bàbá Mágàjí ó mọ̀ ṣe o nígbà ẹ̀gbọ́n mi èlówó ẹ ronú ìyàwó kejì fún o ó wá lówó tán ẹ wá fẹ́ dalé wọn rú. àdàbà ọ̀nà ni àkùgbẹ́ igbó ń jó ẹyẹ oko lọ ọ̀rọ̀ yóò lẹ́yìn o. Adúní. bàbá Mágàjí ẹ fílẹ̀ ẹjẹ́ ọ lọ alátẹnujẹ bọ́ọ̀jọ́ ká bá ti délé ẹ̀gbọ́n mi bí Òkúntọ́lá bá bá ti bu gàrí tó bu láfún tó bu gbogbo ẹ̀ fún ó fi ń di lẹ́nu sí ọ èmi ẹ̀wà alájú mi lẹ̀ kóbìnrin kọ́ bá yí ẹ̀gbọ́n mi. bàbá wí fún ni èèyàn yẹ ká gbọ́. ọ̀làlẹ̀ ọlọ́pàá àgbẹ̀ yóò jẹ́ díẹ̀ kẹ́yìn. ọlọ́pàá bí àmọ̀tá mọ́ra wọn yẹ ẹ tó wà kábílì ó fẹ́ lọ òde tí mo fẹ́ lọ ilé òde àbò òní ọlọ́pàá. balẹ̀ ẹ ṣáàṣì jẹjẹ. ìpàdé wọn ti ń pè mí nínú ìpàdé wọn mo sì láti yọjú sí ẹ ọgbọ́n mi àmọ́ kí n tó lọ wọn mú inú yín dùn lóṣù yìí gẹ́gẹ́ bí ìṣe mi ẹ jẹ́ ń ṣe bí mo ṣe ń ṣe lóṣooṣù èyí lẹ́lẹ̀ tí ajé ti bu gbájẹ yìí a máa ná owó ìbí bó ṣe wà láà máa ná. ẹ ṣe jẹ́jẹ́ o. àdúpẹ́ ajé ti bu gbájẹ èyí tí wọ́n náà ń bẹ ní ìsàlẹ̀ àpò. kò ní tán bẹ́ẹ̀. wo ogun rè gbogbo ohun tó bá máa rà pẹ́pẹ́pẹ́ nínú oṣù yìí gbogbo ohun tó bá máa rà pátá pẹ́pẹ́pẹ́ nínú oṣù yìí. elédè ọmọ bá ràn yín lọ. àṣẹ 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 kò ní tán bẹ́ẹ̀ o. mo ti ṣètò rẹ̀ kúrò nínú ilé tí ẹnu ogun náà nù mo ṣe ń dọ́gba. baálé mi kí rèé kí lè kó fún mi yìí ẹ ṣe wá kógun fún ìyáálé mi tẹ́ kógun fún mi ngbẹ mọ̀ pé àwọn mẹ́ta láàrin ní àtàwọn òbejì ní bá àwọn àtàdé oníkan ni baálé mi àwọn àtàdé ẹlẹ́yọ kan péré ni. èèyàn ìgbọ́n tán náà bọ́ ṣe ń wí lẹ́nu lọ́sẹ̀ ń yé mi báyìí ẹ̀yìn ìwọ pẹ̀lú àwọn ìbejì
ilẹ̀ ìpè mẹ́ta àti ẹni ìyálé rẹ tó bí kan ṣoṣo. Àdìó nìkan. Owó tí mo sì fẹ́ nánú ìpàdé mi jẹ́ mo fi kún fún ọ̀pìn ó yẹ kí ti yóò ju. Àbí. Jẹ́ ṣe báyìí jẹ́ mo fi kún tiẹ̀ o ayé rẹ̀ ayé ọ̀tọ̀ ni kọ́dà lára mi ayé rẹ̀ ayé ọ̀tọ̀ ni jẹ́ mo fi kún. Àgbàyà ni ọ́ ẹni ibi ni ọ́ àṣekà ni ọ́ ẹni ibi ni ọ́ ẹni ibi tí pọnmọ lọ léèwẹ̀ kó o fi sí tó sì jẹ́ pé èmi àtẹlẹ́dùà ni ṣé wọ́n gbàgbé ni pé èmi àtẹlẹ́dùà ni ló fi débi tó dé òun ìwọ wá ní kí wọ́n fi sí kíni tó o bá fi kankan sí ní ìgbòlùgbòlù ọ̀pẹ̀ ní tìrù sórí ìwọ ọmọbìnrin yìí tiẹ̀ ìwọ ọmọbìnrin sọ ara rẹ̀ lóra ṣe wọ́n rán sí mi ni ṣé wọ́n rán sí mi ni ṣé wọ́n ní ọmọ ọmọ ayé mi jẹ́ ṣé wọ́n ní ọmọ jẹjẹ wọn kọ́ ní etí rí kí mo gbé ìyàwó ẹ ṣe sùúrù. ìwọ náà nìkan ní sùúrù o. ẹ ṣe wọ́n ń ṣe báyìí àṣọṣọ lè tó báyìí. ó lè jù bá ń lọ ó lè jù bá ń lọ ó lè jù bá ń lọ ọmọ làlẹ́ lọ. ẹ má ké bá mi ẹ má ké bá mi èyí oníkẹ́ fún gbẹ̀rẹ̀ kọ́kọ́ tẹ̀lé fún ẹ̀mí ẹ má ké bá mi wọn ní sùúrù bá wọn dákẹ́ mọ́ bàbá dákẹ́ jẹ́ ìyókù dání ẹ má pa mí. ìyá wa ẹ burú pọ̀ o ìmọ̀ pé burú tẹ́lẹ̀ yìí o. ọmọ tẹ́lẹ̀ èmi kàn mọ́ dákẹ́ bí ìdìbò ni mo burú mo bùgìrì pẹ̀lú. mo burú gan yín náà mọ̀ rárá ni mi wọ́n bá mọ̀. àwọn ọ̀rọ̀ ọtí mi ni wọ́n bọ̀bìnrin tí wọ́n rán ọtí mi ṣé wọ́n rán ọtí mi ni wọ́n rán ọtí mi. ìwọ náà mọ̀ bínú ìwọ náà mọ̀ jà ìwọ náà mọ̀ jà mọ̀ jà ìka ni ọ́ jẹ́jọ́jọ́ kọ́ mi àbí ti ní mẹ́bẹ́bí àti ẹni kó tó dé mẹ́bí àti ẹ̀kọ́. Ògúntọ́lá ọkọ ẹ àṣẹ inú rẹ bu tẹ́lẹ̀ ọmọ wọn ní ọ̀bùrú ìwọ náà lọ ọ̀bùrú ọmọ ìtumọ̀ rẹ̀. mo burú nù sọmọ pé tẹ́lẹ̀ ń yé sọ̀rọ̀ wọ́n wá gbára mi lẹ̀ àsìkò tó ti wọ́n gbára mi lẹ̀ ó lè bá yé mi yóò lè pa mí ó lè pa mí èmi rẹ̀ ìwọ rẹ̀. má jẹ́ kí inú burúkú bí mi sí ọ má jẹ́ kí inú burúkú bí mi sí ọ wọ́n jẹ́ iná ìpàdé ìdè mi. ìwọ ọ̀dọ́ àbí kankan ọ̀dọ́ kọ́ ọ lò ó bí mo ti ní ọ lò ó sọ́jí kì í tọ̀ ń wò yìí atákèrè ìyọ́dún ni. ó yọ báwọn kì í ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ fi dá para. ẹ ṣeun bàbá tó bá rí bí mo ṣe fẹ́ ẹ̀yin gan ẹ gbádùn. kì í ṣe pé bó bá ẹ rí bọ́ ọ ti fẹ́ yóò rí bọ́ ọ ti fẹ́ ni jóná wọ́n ṣoògùn àìkú fún ọ ní òjẹ́ sọ ọ ti kú ná kíní tí mo fún ẹ lọ́ọ̀rẹ́ dánwò ọ yìn mí láwo kẹ́yìn ni. àmọ́ mo ní ìbéèrè kékeré kan. ṣáwò. tí ẹlòmíì bá fara kó kinní yìí kọ́. fara kó kinní. ó ní èèyàn tá a pè rẹ̀ sí i ẹni tá a sì pè rẹ̀ sí i gangan ni ó mọ̀ ọ mọ̀ pé ẹni tí àrà bá wá báyìí lára pa ni ẹni tá a fẹ́ mu gan ni ó mú. ó ti yọ báà. padà ìròyìn ayọ̀ ló sì gbà ẹ ṣe ń bá mi. ìwọ náà wàá gbà bọ ní bàbá tán. ẹ ṣe yóò yẹ o. ẹ dàgbọ́. ẹ ṣe ọ̀rẹ́ bí yan. ọ̀nù ẹ̀ ńgbà tí wọ́n gbé. ìyá wa ṣé ò sí? yẹ ẹni ló ṣe yín. ṣé ò sí? ẹsẹ̀ mi. apá abẹ́ bá. ayé mi. ìyá ṣé ò sí nǹkan? ẹsẹ̀ mi. wọ́n lè mi ẹ máa
méjèèjì ẹ wá wò yálé mi o. ẹsẹ̀ mi. ẹsẹ̀ mi. kí ló dé. ibi o. kí ló sí ọ. kí ló fàyè ṣe. kí ló sí ọ. ẹsẹ̀ mi. ẹsẹ̀ ọ kí ló fẹ́ ṣe ẹsẹ̀. tí gbìyànjú kó dá fọkọ kó dá fọkọ tán ó wá fi gbẹ̀san ibi ìjó yẹ kó rí báyìí ó àwa ọkùnrin tó ń bá fún wa lámọ̀ràn ká yẹ̀ wò dáadáa sórí agbọ́mọgbà ni ó padà wá jẹ̀bi. ìwà jẹ máa gbọ́ o. mo fẹ́ sọ tàṣẹ ni. pípadà wá tí mo bá padà wá sínú ayé obìnrin náà ni kí n tún jẹ́. ọkùnrin kọ́kùnrin tí mo lè fẹ́ àbí tó lè wà sínú ayé mi láti fẹ́ mi. èmi ni mo fẹ́ di aláṣẹ fún o. mi ò fẹ́ fi orí balẹ̀ sábẹ́ ọkùnrin kankan mọ́. mo fẹ́ lówó mo fẹ́ kí ajé wá mi wá kí ajé sọ mi wá. mo fẹ́ kí ẹnu mi di ẹnu àṣẹ. tí n bá sọ ibi kó máa ṣẹ. tí n bá sọ ire kó máa ṣẹ. ẹnikẹ́ni tí mo bá sọ ibi sí kó máa ṣẹ mọ́ lára. ẹnikẹ́ni tí mo bá sọ ire sí kó máa di àṣẹ. èmi ni kí n máa pàṣẹ mi ni kí n jẹ́ aláṣẹ lórí ọkùnrin tó bá fẹ́ fẹ́ mi nípa tó ayé mi kí n ti sọ sọrí tàṣẹ ni. nǹkan táwọn bàbá wa nǹkan táwọn ìyá ìyá wa tó fi ń fògùn sáyọ̀ ọmọ ló máa pọ̀ o. ayé mi o. ṣé ẹ wá rí àṣà kò papọ̀ mẹ́sìn àṣà ọ̀tọ̀ ẹ̀sìn náà ọ̀tọ̀ ẹ wá rí àìfi òfin aláboyún lò nígbà náà òun ló fa wàhálà yìí o lónìí. mo sì wí nígbà náà lọ́hùn-ún àbí. a mú àdá mi mẹ́ kí n lọ díẹ̀ lẹ́nu kí n tó kọrí oko bá mú bọ̀. ìtọ́ ni òun. dákun wá má dàkú bàbá rẹ gbé. ẹ̀yin ìbálẹ̀ mi mò ń bọ̀ o. mo ní sáré ra nǹkan díẹ̀ lọ́jà. wá ní ìwà wọ́n ra nǹkan díẹ̀ lọ́jà. kí ni màá ṣèwọ obìnrin yìí tí ò létí ọ̀rọ̀ ni ò létí tá a sọ̀rọ̀ sí ni tá n ké fún ọ láàárọ̀ tá n ké fún ọ lọ́sàn tó jẹ́ pé tinú rẹ ló ń ṣe ṣé ẹni ọba wà ń rú ipò tí wọ́n wà yìí ṣé a máa rìnrìn irú inú oòrùn gangan yìí lọ́sàn ganigani kí ni ṣe ọ aboyún ìrìn lóru aboyún ìsìnrìn lọ́sàn gangan kí ló dé ọ̀dà o má lọ ọjà báyìí o ńgbà tí ọjọ́ bá rọ̀ kò ríra ntọ́ bàrà lọ́jà. kí n má ṣe kí ni ẹ jẹ́ n sáré lọ o n ní pẹ́ gbogbo nǹkan ti yín lẹ́ẹ̀mú kankan kí ni tó ṣẹlẹ̀ tẹ́nìkan ò ṣe rí sẹ́mi ní ìkọ́ lóyún ni ẹ wàá sọ gbègbè dàrùn ẹ sọ wára padà mọ́dí ṣe rí gbogbo àwọn tẹ̀ ń pọ́n lẹ́wọ̀n ayé àtijọ́ ni gbogbo rẹ̀ ti kọjá kò sí láyé sí i mọ́ n ní pẹ́ dé. ọmọbìnrin ló mọ̀ kó bá mi. ohun tẹ̀dá ò kà sí níyọ̀ ẹ̀dá lẹ́nu ohun ọjọ́ tó ti kọjá ló wá padà wá ṣẹ yóò tán bá wí fún ni ká máa ń gbọ́ ó tán bá sọ fún ni ká máa ń gbà ká má padà wá jẹ̀bi ni
wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá o ẹ wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá ẹ wá wo bí ọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ títí èèyàn kó sì gbọ́ràn ìwọ̀nà gangan fún ààrẹ ló kó bá mi. ẹ wá gbọ́ ṣé wá rí ìmùlẹ̀ ìgbà náà láàárín ìyá yìí pẹ̀lú ilẹ̀ omi àti ọ̀run òun ló mú agbára dé orí ahọ́n tó mú kí orí ahọ́n ka ọmọ yìí. ayé mi ò dáná. tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin máa sá fún lónìí. àgbẹ̀gbẹ̀ mi ọ̀rọ̀ yóò yé mi mọ́ ọ̀rẹ́ mi máa wò mí ní rán. alàgbà ẹjọ́ tó lọ kí ni nǹkan tó jẹ́ bí ọ̀nà àbáyọ fún wa báyìí nítorí pé ọmọ kí ò lè máa bá báyìí ọmọ kékeré rẹ̀ tó ti yá ń dojúkọ adúrú ìṣòro tó tó kí ni nǹkan tá a fẹ́ ṣe gbogbo tí gbogbo wàhálà ìmọ̀ fi dókun tó ìmọ̀ fi níyànjú. ogun tí a bá ti fi hàn ogun náà ti ṣẹ́ ní orúkọ Jésù ogun yà ṣẹ́ wọlé. àmín. mo ní ogun yìí ó ṣẹ́ wọlé. ẹ dìde ẹ jẹ́ ká gbàdúrà. ilẹ̀ lánàá agbára èṣù wọlé agbára èṣù wọlé agbára Ọlọ́run dúró. ilẹ̀ lánàá agbára èṣù wọlé agbára èṣù wọlé agbára Ọlọ́run dúró ní orúkọ Jésù. àmín. ilẹ̀ lánàá agbára èṣù wọlé agbára èṣù wọlé agbára. sọ̀bẹ̀ sọ̀bẹ̀. ìyàwó ni ẹgbà ẹ mú arábìnrin lọ sí etí odò kí ẹ wẹ orí rẹ̀ sí inú odò náà ẹ má gbàgbé ọ̀hún wípé tí ẹ bá ti ń wẹ orí yìí kóun náà di àwọn ìmọ́lẹ̀ lọ́wọ́ ẹ ti gbọ́ mo mọ̀ wípé ìṣẹ́gun ni tiwa ẹ má bẹ̀rẹ̀. ẹ̀yin ló ẹ jẹ́ kí a máa fi àdúrà rìn lọ́wọ́. Michael Olúṣẹ́gun yára sọ̀kalẹ̀ wá lónìí ní ṣẹ́gun rẹ̀ má ṣe dúró dè mọ́ Michael Olúṣẹ́gun. àkókò rẹ̀ ti tó fi àgọ́ mi sílẹ̀ fún mi. àbẹ́mi ló ń bá rí wọ́n ṣe mẹ́rin wọ́n ní mi lára o jẹ́jẹ́ mi ni mo wà láàyè mi ayé mi ni mo wà yìí o má ní mi lára rárá kò síbi tí mo lọ ayé mi ni mo wà yìí. èmi ìṣẹ̀dá rẹ̀ sùn tẹ́lẹ̀ ni ṣùgbọ́n lákòókò yìí mo ti jí dìde nítorí náà jáde kúrò nínú ara mi. àmọ́ kí n má ní sọ̀rọ̀ tága jẹ́. àwọn tí mo rí lẹ́yìn ìwé àná nìyẹn níṣẹ́ ló dàbí wọ́n gbé ẹrù wúwo sọ̀kalẹ̀ lórí mi in fact mo sun oorun tó yàtọ̀. alàgbà èmi tiẹ̀ ní pé tabadé bíbá pé máa bí i pé kí ni ìtumọ̀ àlá tó láyìn torí ìgbà tá à ń bọ̀ náà ló ṣàlàyé fún mi àlá náà ò dé yé mi tó ní ọ̀rọ̀ understand wá ní pé kí ni nǹkan tó túmọ̀ sí. kò rújú o ká tó débi mo ti sọ fún ọ pé aláìṣẹ́gun nìyẹn aláìṣẹ́gun ni ìran ìṣẹ́gun ni àbí àlàyé. anyway ìran ìṣẹ́gun pátápátá ni ẹ ti bọ́ nìyẹn kódà méje sí Ọlọ́run ọba. hallelujah 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 hallelujah. sọ̀bẹ̀ ó ga ọ́ ibi tí rẹ̀ làdáyà ẹ̀ yọ kí bí má ṣe yà lọ́dọ̀ wa ọ́ amúwáyàn mọ́ ẹ̀dá ní ti ẹ̀dá káyọ̀
oníkálukú pẹ̀lú tiẹ̀ ní iṣẹ́ kì í dédé ṣe o ọ̀gá o. àyànmọ́ ẹ̀dá ní tẹ̀lá lẹ́yìn ní ti ẹ̀dá kìrọ̀. ire máa ń bẹ nínú ibi, ibi máa ń bẹ nínú ire. àmọ́ kí n má ní sọ̀rọ̀ tága jẹ́ mímí lọ àmì ọ̀ ẹ̀yìn màmá ga o. ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n, olùmọ̀ràn ni yóò ṣòro olùmọ̀ràn o. àwọn ara wọn ní ń ṣẹ̀ra wọn, ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yóò sọlọ́gbọ̀n mi kọ́ o. àmọ́ tíráwé bá wà ń tàgbẹ́ láyà o, tàgbẹ́ kọ́ fura ní ẹ̀yìn màmá ga.